أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام الأحد الصمد الذي لا إله إلا هو والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابته أجمعين. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba wa Ọlọ́run ọba alálàáfíà ọba tí ààrẹ ń ṣe ọba tí kígbe rí fífọ́ àti nírọ̀rùn ọba tí ò ní ṣòro tí ó lè gbé bẹ́ẹ̀ nìkankan òun nìkan náà ni gbogbo wa máa ń darí ìṣòro lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn Ọlọ́run gbogbo tọ́lọ́ndá tó kù ní bùkátà sọ́dọ̀ Ọlọ́run màláíkà ń bùkátà àlìjánnà ń bùkátà àwọn nẹ́bí Ọlọ́run bùkátà àwọn afọ́ ń bùkátà àwọn ṣéwù ń bùkátà àwọn yáàjẹ́ la ilaha illa wọ́n ń bùkátà àwọn pásítọ̀ wọ́n ń bùkátà sọ́lọ́run gbogbo àwọn alẹ́yẹ àwọn èèyàn ńlá àwọn ọba pírẹsidẹ́ǹtì Allahu akbar gbogbo wọn ni wọ́n ní bùkátà sọ́dọ̀ Ọlọ́run kódà ẹja ní omi ẹran inú igbó ẹyẹ tí ń fò kò sí nǹkan kan ní tọ́lọ́run dá tí ó jí láàárọ̀ tí ò ní pé as-Samad ìwọ Ọlọ́run ọba mi ṣàánú mi o ẹ̀yọ́ máa yá ọba yìí náà lọ́ba tí ó kó wájọ nírọ̀lẹ́ yìí ìtàfẹ́ sọ̀rọ̀ ẹ̀lẹ́lẹ́rí òun náà ni bayanul farqi bayna ash-shifa'i was-sihr kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin oògùn ìwòsàn àti oògùn tí sọ̀yàn àdọ́mọ náà tí wọ́n ń pè lẹ́bọ nínú èdè Yorùbá oògùn náà ní méjèèjì oògùn bá oògùn ni pàrọ̀ oògùn ni èwo ní sọ̀yàn àdọ́mọ àlìjánà nínú méjèèjì èwo ní sọ̀yàn àdọ́mọ náà kọ́lọ́mọsí wa lọ́mọ náà o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìdáfẹ́ gbéyàwó yìí nílẹ̀ Yorùbá ọlágbá díẹ̀ àìmọ̀kan ní òsì jẹ́ arójútu ẹ̀ Ọlọ́run bá sì ti sọ fáwọn àfáẹ́sìn ká máa yanjú tó bá dàrú lérí ilẹ̀ Ọlọ́run sọ náà Al-Qur'an Suratul A'raf ayé ẹlẹ́keje a'udhu billahi minash shaitanir rajim wala nas'alanna alladhina ursila ilayhim Ọlọ́run bá ní àwọn tí aránṣẹ́ àwọn ànábì Ọlọ́run àtàwọn àfáà tí wọ́n jòkó lérí àga wọn á bi wọ́n léèrè níjọ́ àlìkìyámà yìí pé ṣé la òdodo mọ́lẹ̀ kẹ́tẹ́ kò láyé àbírọ́ náà lẹ́pa nítorí ìbẹ̀rù nítorí oúnjẹ nítorí wàhálà tẹ́kúra yín sí nípa ọ̀rọ̀ ayé wala nas'alanna al-mursalin a sì béèrè lọ́wọ́ gbogbo àwọn tá a rán ni sí sáwọn ànábì Ọlọ́run jíṣẹ́ fún yín ṣé wọ́n yanjú ọ̀rọ̀ fún yín ṣé gbọ́ abẹ́ gbọ́ gbogbo alákàwọ́ pọ́n ìròjọ́ wájú Ọlọ́run àtàfẹ́sìn àti jàmá torí ẹ̀ ló jẹ́ afẹ́ sàlàyé ọ̀rọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ mú tọ́píkì yìí láti yanjú òun náà ní ikhtilatul fahmi fihi ma inda muslimi biladi Yorùbá especially nílẹ̀ Yorùbá ń bí ìtumọ̀ ìwòsàn oògùn ìwòsàn àti oògùn ẹbọ oògùn ìdẹ́gbọ́ pọ̀mọ́lọ́hún oògùn náà làwọn máa ń pè méjèèjì nítorí pé ààrẹ èdè míì tá a lè pè é tójú oògùn lélẹ́yìí ọ̀kan sì da ọ̀kan da
kọ́dà ànábì ní ẹ sòògùn bọ̀tẹ̀ èyí tó dáa ànábì ní a ṣe ànábì kò tó ká ṣe èyí tí ò dáa kọ́ wá dìgbẹ́ nìkan wá mú àdísì pé ànábì ní tàdáwọ́ ẹ máa sòògùn kọ́ wá máa fi sọ pé gbogbo ọ̀rọ̀ ògùn náà ló ti kó sínú ẹ̀ torí ẹ̀ láti fẹ́ yanjú ẹ̀ ipe ògùn méjì ni ògùn yìí tó dáa àti èyí tí ò dáa. ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa mashakil hayati mustamirra ìdójú afẹ́ yanjú ọ̀rọ̀ yìí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà láyé ó dà pé a mọ̀ pé ilé ayé tá a wá yìí ilé ayé àdánwò ni kò sí ẹnìkan tí ó wà láyé tí ò ní ní either spiritual problem àbí physical problem. ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn wa nígbà wọn bá ti wá rí bẹ́ẹ̀ agbọ́dọ̀ gbọ́n tó lọ́wọ́ bá wá ń sọ nínú Quran ọlọ́ni inna khalaqnal insan ọlọ́wọ́ bá ní adá omi èèyàn min nutfa látara omi àtọ̀ àmúṣáájì ní tí ń tira wọn báyìí tó bá fẹ́ jáde pìpì ọlọ́ni níbẹ̀ láti dá yín nábùtẹ́lì nígbà ó ti dèèyàn nì ọlọ́ni ó ti kó sínú àdánwò ọmọ abá yín ni bọ́ọ̀ bá ti ń kó inú àdánwò kan ọmọ abọ́ sínú mi ọlọ́run ní àdánwò láyé faja'alnahu sami'an basira afún ọ ní ojú tó máa fi rí àwọn èèyàn pé títí ò tó nǹkan lọ́dọ̀ tiwọn a sì fún ọ ní etí tó máa fi gbọ́ pé èyí tá a tó ń gbọ́ ń ga o tèmi ò tó bá wọn. Suratul Insan ayé ẹlẹ́ẹ̀kejì nítorí àwọn ẹ̀yẹ́ bí ọ̀rọ̀ yìí li ma'rifatil muslimi anna al-ilaja li mashakili ruhiyyatin wa jasadiyyatin fil islam. solution wa ní ẹ̀sìn wa lérí ìṣòro tá a bá ní ká fi hàn wá pé ká má sá lọ bí ẹ̀sìn míì ká sì má lọ lè ṣe ẹbọ nítorí pa níṣòro either spiritual problem àbí physical problem kò sí èyí tí islam fún wa ní àbáyọ ń bẹ. ليعلم المسلم أن البلاء مع الصبر خير وفتح kátó lè mà nítorí abẹ́ sọ̀rọ̀ yìí ni pé kálọ̀ lè mà tó ọ̀pọ̀lọpọ̀ wa ilé ayé tá a wá yìí bọ́lá bá fàdáwò kàn wá nígbà míì oore ní máa ń bí àdáwò máa ń bí oore ọ̀pọ̀lọpọ̀ àwọn àdáwò míì oore ló wà lábẹ́ ìpa ẹ̀ṣẹ̀ rẹ̀ ló wà lábẹ́ ìgbéniga lọ́dọ̀ Ọlọ́run ló wà lábẹ́ rẹ̀ àmọ́ àwa ànífẹ́ gbà oore sì ń bẹ ńbẹ̀. النبي صلى الله عليه وسلم النبي ما يصيب المسلم من نصب أو من نصب ولا وصب ولا هم ولا غم ولا حزن ولا هذا حتى شوكة يشاكها إلا كفر الله بها من خطاياه النبي لو بقول له كون ما بلا يتوجه مسلمي ó ní ìṣòro erin fọ́ ni o inú rẹ̀ ń bàjẹ́ ni wàhálà bá ni o ìrònú bá ni o èdè rí ìnira tẹ́dà máa ń kàn tó bá fi ẹsẹ̀ gún èso àbí ó fi ẹsẹ̀ gún bò Ànábì ní gbogbo tó bá bá mùsùlùmí òdodo nínú ìṣòro ayé èèyàn kú fún ni o gbogbo tó bá wù kó bá tó bá ẹsẹ̀ sùúrù fọlọ́n illa kaffara Allahu biha min khataya ọlọ́run ó fi pa ẹsẹ̀ rẹ̀ rẹ́ ni. Ànábì jẹ́ oyé wa ń bí pé àdáwò ń gbà mí ọlọ́run máa fi ń sọ̀rọ̀ fún yẹn ni àmọ́ ẹ̀dá ànímọ̀kúrin mẹ́mẹ́ lọ́wọ́ ṣe sùúrù tàdá wò bá ní wọ́n lè gbé ọkọ̀ nù iṣẹ́ níbòmí ọlọ́wọ́ fẹ́ sínú bòmí ní jama bọ́ọ̀ bá kú omi ọwọ́ ni òun lọ lè fún ní application bòmí létà lọ́wọ́ rí pé àṣẹ wọn jẹ wọn máyé lọ́wọ́ kan yẹn ni àṣẹ bí gan lọ́wọ́ bọ́ọ̀ bá wá rí sàkìlẹ̀tà lọ́wọ́ bóò ló ṣe wá di ayé ń bí ọ̀pọ̀lọpọ̀ àdáwọ̀ ń gbà mí oore ní máa ń bẹ lábẹ́ ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn wa al-adwiyyatul mubahatu خلق من خلائق الله لإزالة الأمراض التي خلقها الله في الإنسان في جسم الإنسان أيما يا وانين وسوا àwọn oògùn tó jẹ́ oògùn ìwòsàn medicine ẹ̀dá Ọlọ́run bá ní o Ọlọ́run ló dá ewé Ọlọ́run ló dá igbó Ọlọ́run ló dá oyin Ọlọ́run ló dá zaitun Ọlọ́run ló dá zamzam Ọlọ́run ló dá habatu sauda Ọlọ́run bá ló dá àgbo jẹ̀dí Ọlọ́run bá ló dá àgbo nírúurú àgbo bá Ọlọ́run ló dá gbogbo ẹ̀ pátá ó wá fi agbára rẹ̀ sínú ẹ̀ kó máa wo àwọn àrùn kan nínú ara kó máa wò ó sàn
kó máa wo àwọn àrùn kan nínú ara kó máa wò ó sàn. àwọn àrùn pọ̀ láàjà máa ọlọ́wọ́ mẹ́sà ìwúwo ẹnì kọ̀ọ̀kan wá san o. èyí tá a mọ̀ láàrùn ọwà tí kálukú wọn rán lọ́wọ́ bá ṣe dìbọ́lẹ̀ kò sẹ́ni tí ò ní jẹ́rán. èyí tá a mọ̀ wà tí ń sì ń dà wá láàmú tọ́lẹ́pọ́lọ́ nìkan lọ́mọ abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́mọ ṣàwọ́ gbogbo wa sàn bẹ́ẹ̀ nítorí bí àárẹ̀ bá ti dé kò sí gbàdúrà nínú ayé mọ́ o. nínú àwọn àrùn tí ń bẹ inú ọ̀run ń bẹ erí funfun ń bẹ ibà ń bẹ malaria ń bẹ typhoid ń bẹ jẹ̀díjẹ̀dí ń bẹ ìju nárùn hypertension stroke ọlọ́run mọ àwọn àrùn míì tí ò lóko ọlọ́run nìkan ló mọ okùn ẹ̀ kọ́lọ́ mẹ́rin ṣe ẹnì kọ̀ọ̀kan wa. ahkamu fil islam nínú ẹ̀sìn wa yìí kí ni ìdájọ́ lórí àwọn oògùn ìwòsàn tá a mọ̀ bóyá èyí tó tilẹ̀ lárúbáwá wá ní àbí èyí tá a gbìn nílẹ̀ yorùbá àbí ní india àbí lamẹ́ríkà àbí ní gbogbo àgbáńlá ayé ká mú egbò àtẹwé ká fi ṣoògùn ìwòsàn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ṣe ní halali bá a bá ń fi ṣiṣẹ́ ṣe táwọn owó ń bẹ̀ owó halali là ń gbà bí ìgbà téèyàn ń ta fẹ́ńsìkì àbí ń ta panadol àbí èèyàn ń ta àmàlà àbí ń ta òròkínà gbogbo àwọn egbò àtẹwé yìí ẹ̀tọ́ ni fún wa halali ni fún wa ká máa lò ó láti fi mú àrùn ara wa kúrò léyìí tó lè ṣokùnfà kẹ́mi wọ́n mọ́gùn. ẹlẹ́ẹ̀kejì la yunafi tawakkul ala Allahi ta'ala kéèyàn lo oògùn ìwòsàn fún ibà fún inú rúnrún fún jẹ̀díjẹ̀dí agbómọ nárun kéèyàn lò ó láti fi mú àrùn tí ń bẹ lára rẹ̀ jáde èyí ò ní kò gbára lọ́lọ́wọ́ ànábì tó ní agbára lọ́lọ́wọ́ òun náà ló ní a máa lò ó ọlọ́run ọba tó ní agbára léwu òun náà ló fi àwọn nǹkan kan kalẹ̀ tó ní a máa lò ó kódà ọ̀dàkọ̀ mí nínú kùránì yìí pé ẹ máa lò ó ẹ máa rí ìwòsàn bí oyin lápèjúwe nígbà ọlọ́run ní ìwòsàn bẹ nínú oyin sọ wá ní kábàgbára lọ́lọ́run mọ́ sọ́dọ̀ ọ̀kẹ́ dágbára lọ́lọ́run mọ́ ló fi ní á lóyin ìrọ̀rùn ara àgbára lọ́lọ́run náà ni pé kó lo oògùn ìwòsàn. àwọn sàhábà yìí wọn gba Islam ọ̀rọ̀ yìí wá lù wọn lójú bí ó ṣe rú àwọn ìmáàmù lójú nísìn àtàwọn àfẹ́sìn àtàwọn ṣéwù àti mùsùlùmí òdodo wọn gba Islam táwọn lè bá nẹ́bì wọn lè rọ Rasulullah sallallahu alaihi wasallam ìwọ òjíṣẹ́ ọlọ́run anatadawa àwa máa àwọn oògùn ìwòsàn àwọn oògùn bá àwọn oògùn náà àwọn oògùn orí fífọ́ láti mọ̀ pọ́lọ́ wa ní máa mú gbogbo àwọn àrùn yìí lọ sí ká máa géwé àdégbò ká máa fi yanjú ẹ̀ adébìnrin tàdáwà o ibadallah nínú ẹgbàá wa mi adébìnrin tàdáwà o ẹ máa lo oògùn ìwòsàn o fa inna Allah azza wa jal ọlọ́run ọba tó ga jù lọ láwọn yàtọ̀ àdá kò fi àrùn kankalẹ̀ nílé ayé illa wada'a lahu shifa àfi kó jẹ́ pé ọlọ́run ti fi ìwòsàn rẹ̀ sáyé náà nínú àwọn egbò àtàwọn ewé. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àmọ́ tí ó tún kù tá a sọ lérí ẹ̀ ni pé la takunu fiha al-muharramatu gbogbo ìwòsàn tá a wí yọ jẹun tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ fún wa ni kò ní jẹun tọ́lọ́ ń ṣe léèwọ̀ ọlọ́ni a máa jajá ọ̀ gbọ́dọ̀ fajá ṣe wòsàn ọlọ́ni a máa jẹ lẹ́dẹ̀ ọ̀ gbọ́dọ̀ fẹ́ lẹ́dẹ̀ ṣe wòsàn ọlọ́ni a máa mutí ọ̀ gbọ́dọ̀ fọtí ṣe wòsàn ọlọ́ni ká má para wa ọ̀ gbọ́dọ̀ fi poison ṣe wòsàn. ipe wọn ní tí n bá sì jẹ àyídà kí n kú àbí kí n lálàáfíà ọ̀ gbọ́dọ̀ para rẹ o wala taqtulu anfusakum ọlọ́ni ẹ má para yín. ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wa òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ó ní ma anzalallahu dáa ọlọ́run ọba òfin àrùn kan sáyé illa anzalallahu shifaa ìwòsàn rẹ̀ ń bẹnu ayé òun ẹ̀yin lẹ́ẹ̀ máa wá káàkiri bẹ́ẹ̀ bá ti rí ẹ̀ padà rí. ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wa gbogbo tọ́lọ̀ ń ṣe léèwọ̀ a gbọ́dọ̀ fi ṣe wòsàn ó kọ́ wá ní mùsùlùmí àárẹ̀ tí ń ṣe ọ́ yìí ẹ mú láìṣe àárẹ̀ tí ń ṣe yìí ògùrọ̀ àárẹ̀ tí ń ṣe yìí ọwọ́ lọ lè wá eré èkú la ilaha illallah ọlọ́wọ́ bá ń sọ ní Quran ipe
ká má ṣe òun o. Ànábì ní inna Allaha lam yaj'al shifaakum fima harrama alaykum. Ọlọ́run ọba ò ní fi wòsàn yín síbi tó ṣe léèwọ̀ fún yín. Òun ló ní ẹ má débẹ̀, ó ní dénjà ní ẹ má débẹ̀, ẹlẹ́dẹ̀ ọtí ẹ má fi kí oògùn ibà, ẹ má fi kí oògùn orí fífọ́, má débẹ̀ o. Aláàánú ni kọ̀ wá ní ríbi kan fi wòsàn yín sí, yóò wá jẹ́ pé ibi tó ṣe léèwọ̀ fún yín pé ẹ má ṣe kí ni bí ẹ má débẹ̀ o. Ajẹ́ pé aláàánú lọ́wọ́ ọba wa, Ànábì lọ́wọ́ ìṣe bẹ́ẹ̀ kódà Ànábì bá ẹnìkan ní àwọn ìyàwó rẹ̀ nínú ilé tó bẹ̀rẹ̀ sí ipò kíndé kan papọ̀ pẹ̀lú ọtí. Ànábì ní ibo ló ti rélẹ̀ yìí, ó ní ẹnìkan ló gbé wá sí. Ànábì ní fẹ̀yìn náà wùdá àrùn gan lè fẹ́ lòun ẹsẹ̀ fẹ́ ọmọ yẹn ẹsẹ̀ fẹ́ kárùn-ún ọtí tó fẹ́ mu ni ó fẹ́ dá láàrẹ̀ gan-an kì í tí ì sáré tẹ́lẹ̀. Ànábì ní àárẹ̀ gan-an ọtí tẹ́ fẹ́ fún mu yẹn ọyẹ dànù. Gbogbo àwọn àbá àsìkò ti tó láti lọ lè da gbogbo ọtí nù. Gbogbo àwọn mùsùlùmí òdodo àsìkò ti tó láti lọ lè dẹ ẹmọ nù. Gbogbo àwọn àbá òdodo àwọn mùsùlùmí òdodo àsìkò ti tó ìyá alásàlátù alájà ọmọ àsìkò ti tó láti gbé ẹlẹ́dẹ̀ àti ajá kó nù lé rẹ̀. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. Ọlọ́wọ́ bá wa ó fi ìwòsàn lẹ̀ fún wa. Alákọ̀ọ́kọ́ nínú ìwòsàn tó ga jù májàmá àdúà ìmọ̀ pé ọlọ́run wọn ní nazzilu minal Qur'ani ma huwa shifaa. Ọlọ́run wa ni a ti sọ̀kalẹ̀ nínú Al-Qur'ani ìwòsàn fún àwọn ẹ̀mí àtàrùn ara wa rahmatun lil mu'minin àánú ní ọmọ jẹ́ fólúgbàgbọ́ òdodo. Al-Qur'ani yìí àwọn sàhábà lọ bìkan jọ kan táàfin mọ̀ pé Al-Qur'ani gan fún rẹ̀ a máa mú nínú kú, a máa mú bà kú, a máa méjì fúnfọ́ kú, bẹ́ẹ̀ bá kà á sáré ẹni tó ní stroke yóò sì lálàáfíà. Iṣẹ́ tí egbòogi àti ewé ń ṣe Al-Qur'ani náà máa ṣe é. Èyí ni lálàáfíà láì lògùn orí fífọ́, èyí ni lálàáfíà láì lògùn nírun, èyí ni lálàáfíà láì lògùn bà pẹ̀lú Al-Qur'ani nìkan. Àwọn sàhábà yìí náà wọ́n dé lu yìí, wọ́n bá ní ẹ̀dá kan fún wọn lé fún wọn lóúnjẹ, wọ́n ní kò sílé kò sóúnjẹ. Allahu akbar. Àwọn sọ̀rọ̀ bàbá kádàrá wọ́n gbàgbé àdáwò táwọn dé nìyẹn, wọ́n sá sunsun bí kan tí wọ́n rí lọ́wọ́ di àárọ̀ ọjọ́ kejì ní bá gbé ọba ìlú yẹn, àwọn kan ní baálẹ̀ ìlú yẹn ní bá gbé dé dìgbàdìgbà ẹ̀dá pé ẹ̀yìn àlejò yẹn ṣàánú nǹkan kan lọ sàn ó yóò kú lòun náà pé ẹ ṣàánú mi ẹ má jẹ́ ń kú ìjẹ́ nìkan kan ní tẹ́lẹ̀ ká tẹ́ fi yọ oró ìlara mi. Nítorí pé ilẹ̀ Yorùbá àti gbogbo àgbáńlá ayé kálukú ló ní ọ̀fọ̀ ohun ayédàkéyàn pọ̀ ohun kó fi pe àwọn tọ́lọ́ńdá àbí kó pe ohun kó fi pe ọba dẹ́dà. Nígbà míì àlìjànnú lè mú un kúrò yóò tó padà síbẹ̀ àbí kó fi tó burú ju tó mú kúrò yẹn lọ yóò fi síbẹ̀. Àwọn tó bá dé pé ohun Ọlọ́run ọba pé tó bá di kó mẹ́ nìyẹn pẹ̀lú agbára Ọlọ́run ọba wa jalla jalaluhu. Ẹ̀yọ́ wọn yá mi ọ̀rọ̀ yìí ẹ̀jọ́ fọ́nká kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ lè ké wọn ní mà nípa ẹ̀ tí sì ń bẹ̀rẹ̀ sí wá jẹ́ àwọn sàhábà táwọn rí lọ́kànnù ọlọ́wọ́ kan suratul Fatiha fashufiya bi idhnillahi ta'ala bó ṣe ka suratul Fatiha tán ní arákùnrin yẹn tó jẹ́ baálẹ̀ yẹn lọ́ba dìde ó ní kò sí kankan lára mi mọ́. Al-Qur'an Ànábì sọ fún wa nínú àwọn àdìsí rẹ̀ ńgbà mí Ànábì ní tí ibì kankan bá ń dùn yín nínú ara yín ẹ̀yẹ gbọ́wọ́lé ẹni a'udhu bi'izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhir. A'udhu bi'izzatillah pẹ̀lú títóbi Ọlọ́run ọba yìí fi ń wọ̀sọ́ min sharri wa qudratihi àti agbára Ọlọ́run yìí fi ń wọ̀sọ́ min sharri ma ajidu níbi aburú tí ń nímí la lọ́wọ́ báyìí tí ń sá fún tí ń bẹ̀rù lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ọba mo fi agbára rẹ̀ bì ọmọ sàmú kó pẹ̀lú àdúrà tá a kà yìí Ọlọ́run sì mú kó. Ó ṣe pé báyìí méje ti gbogbo nǹkan náà làwọn lọ kẹ́míìsì fún ọmọ lọ fámásì káàkiri ọmọ lè fowó oògùn 25,000 100,000 kọ́ gbówó lébi tí ní ọlá kọ́ ká tí mo kà yìí bí mẹ́rẹ́kù ni bí ìsìnkọ́ mẹ́rẹ́kù gan ni. Àṣé Al-Qur'ani a máa ṣiṣẹ́ efirin a máa ṣiṣẹ́ àgbo a máa ṣiṣẹ́ àgbómú a máa ṣiṣẹ́ àpòrò. Allahu akbar. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn sàhábà táwí ọba yẹn padà wá fún wọn lẹ́ran
ọlọ́wọ́n mú wọn torí wọ́n ń sẹ̀rìn àjò ni ẹran náà ni wọ́n lè mú lọ́wọ́ tí wọ́n jọ máa rìn lọ ọba yẹn di ẹrù fún wọn ọwọ́ fún wọn ẹran lẹ́rù tó dì gbọ́ àwọn ọ̀dọ́dẹ ànábì ní ta ń sọ fún yín pé fati alágbára wọn làwọn rò bẹ́ẹ̀ náà ni ànábì ló jù bẹ́ẹ̀ lọ suratul Fatiha jù bẹ́ẹ̀ lọ ó náà ni wọ́n pè é ẹ máa ka suratul Fatiha tọ́wọ́ máa pé ẹ̀ẹ́dúnládùá mi bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ìṣòro ti pín obìnrin ọ̀rọ̀ ma bí bọ̀rọ̀ wọn ka Fatiha ẹ̀ka sọ̀rọ̀ fún ẹni gbẹ̀rù sọ́tìlì Fatiha òtò nídìí imani tí èso pàrọ̀ imani tí èso ń lè imani tí ò láṣẹ jẹ eri ẹja eri ẹyẹ eri ẹku imani yẹn ò lè jẹ Fatiha òṣìṣẹ́ Fatiha sanjólé tí ò ní nǹkan mi nínú àwọn àwòsàn fún àwọn ará al-asal òun náà ní oyin al-asal oyin òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam adébìdí oyin wa pé alaykum bishifa'ayn adébìdí ọdọwọ́ yín àwọn àwòsàn méjì kan wà ọdọwọ́ yín alukur'an ẹ máa ẹdí alukur'an mú wal asal ẹdí oyin mú oyin original ni òkè ṣe yóò fẹ́kì o gbogbo ẹni tí ń bá ń lá oyin láàárọ̀ tó jẹ́ original tó lọ́n sànú ẹ̀ tó jẹ́ pé original lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn ńlá tí panirun nígbẹ̀yìn ayé ọlọ́run gbé kófù ọlọ́run bá ní yakhruju min butuniha sharabun mukhtalifun alwanuhu ọlọ́run bá ní ìmọ̀ ń jáde nínú ikùn àwọn ọ́nẹ́bì àwọn oyin àwọn kòkòrò oyin ọlọ́run ní ìmọ̀ ń jáde nínú wọn sharabun nǹkan mímu mukhtalifun alwanuhu kọ́lọ̀kọ́lọ̀ ni máa wá jẹ́ o lófin oyin mi yóò white oyin mi yóò dúdú kiri oyin mi yóò dàbí eléyìí ọlọ́run bá ní kọ́lọ̀kọ́lọ̀ ìgbẹ́ oyin òun náà ni wọ́n ń pè lóyin fihi shifa'un linnas ọlọ́run bá ní mo fi ìwòsàn síbẹ̀ fún yín kọ́dọ̀ ọlọ́run ọ̀dà kan mùsùlùmí nìkan ó ní linnas gbogbo ọ̀rẹ́ èèyàn pátá ọlọ́run bá tí mo dá mo fi oyin lẹ̀ fún yín èmi ọlọ́run fi ìwòsàn síbẹ̀ tàbí lọ́kọ́kọ́ rẹ̀kọ́mẹ́ndì ká máa lo oògùn ìwòsàn jẹ́mọ́ Allah inna fi dhalika la ayatin liqawmin yatafakkarun ọlọ́run bá ní nínú oyin tá a sọ yẹn àwọn àmì ọlọ́run bá ń bẹ̀ ń bẹ̀ fáwọn ìjọ tí wọ́n bá ráyè ronú Allahu akbar Suratu Nahl ayah 16 oyin èèyàn máa yá wa ẹnìkan wá bá Ànábì sọ́lá ó ní inú dùn ọmọ ìyá o Ànábì ní ẹ fún lóyin wọ́n fún lóyin ó ní bákan náà ni Ànábì ní ẹ tún fún lóyin ó tún ní bákan náà ni Ànábì ní sadaqa Allahu wa kadhaba batnu akhika òdodo rọrọ Ọlọ́run ọba òdodo rọrọ Ọlọ́run inú ọ̀rẹ́ rẹ̀ ní parọ́ ìsìkè àṣàlà ẹ fún lóyin lẹ́ẹ̀kẹta wọ́n sì fún fasufiya bi iznillah àrùn tí ń dá aláàmú nínú rẹ̀ ọba dẹ́gbẹ̀rì fún oyin ọkọjà bẹ́ẹ̀ ọ̀dà kí mùsùlùmí wọn lóyin lé oyin original ni o tọba tí ń lò tí jẹjẹ di tó ń mọ lè fura sóyin tó ń lò ìwòsàn wà lórí kí ni wọn lọ bí ṣúgà ọfẹ mutí ọfẹ mú kọ ọwọ àwọn ṣúgà ẹka tó sì mọ pé onídìí àlàáfíà ara rẹ lọ́jọ́ alẹ́ níwọ̀n bá ṣúgà o nínú àwọn ìwòsàn tí abalọ́wọ́ àdẹ́gbà Muhammad asálà tá a máa fi yanjú àrùn tá a fi mọ̀ pé ànábì wa gan lọ́kọ́kọ́ ṣe rú ẹ̀ káwa náà tó wọn ṣe alhabatu sauda àtàwí yìí pàwùdà rẹ̀ wà olówó ànúkè yìí agbóhùn ni àwọn síìdì kéékèèké báyìí ni tí wọ́n ti wá lọ tán yọ́wọ́ dá gẹ́gẹ́ bí agbóhùn òróró rẹ̀ rẹ̀ ó ní pàwùdà ó ní oil Ànábì inna hadhihi al-habbata as-sawda Allahu akbar Ànábì ní sẹ́yìn habbata as-sawda shifa'un min kulli da' gbogbo èyíkéyìí àrùn tí bá ṣe ní láyé yóò wò sàn illa as-sam ikú nìkan ni ò lè dí lọ́wọ́ illa as-sam kò sóògùn má kú àsìkò orí tó náà ni básìkò bá tó òkú wọn tún yóò ká tó kì sí ẹsẹ̀
wọ́n tó yọ ọ́ kú wọ́n wà lọ́lẹ̀ ibi ọ̀sìn náà sáré. Ànábì ti yanjú ọ̀rọ̀ sí pé kìí ṣe gbogbo nǹkan ní egbò àtẹwọ́ yẹn ṣe kí ni ló lè yẹn wú. Ọlọ́run máa bẹ̀ fún yẹn àdúrà lọ́wọ́ máa ṣe ọlọ́jọ́ mi ogun lọ́wọ́ ṣe kí ni lọ́wọ́ máa ṣe ọkọjá wọn pàrọ̀ wà bí àwọn wá ìfúnpá mọ́kùn kékeré mọ́kùn lágbà máa wó ká rọ́ọ̀ àdúrà lọ́wọ́ máa ṣe fẹ́ mi gbogbo Ànábì ní ipa egbò àtẹwọ́ ọ̀ràn yìí nì bẹ́ẹ̀ ni ká máa ṣe kíni ká máa gbé ẹ̀mí lógún díẹ̀ sí òun náà kọ́ kú síwájú rẹ̀ ẹni fún ológun yìí náà kọ́ kú síwájú rẹ̀ òun náà wà kú lẹ́yìn rẹ̀. ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn wa nínú àwọn ìwòsàn tá Ànábì fi lẹ̀ tá Ànábì sì kọ́ ẹ̀kọ́mẹ́ndì fún wa zaitun òun náà ní olive oil òun ní àwa mùsùlùmí la ní wàtíìnì wà zaitun ọlọ́run mo fi gi tíìn búra mo fi gi shaitun búra mo fi gi zaitun mo fi búra ọlọ́run ló mo fi èso rẹ̀ ní èso zaitun rẹ̀ ẹ̀yọ́ ọ̀yá mi bó ṣe wà yìí mẹ́rin bá mú méjì jẹ lẹ́yìn ìgbà tó jẹun alẹ́ tán ọmọ àdágbére fáàmù ọlọ́run bá ní fa innahu min sajadatil baraka anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi ní kullu zaita anabi ní ẹ máa jẹ kóró rẹ̀ ẹ máa jẹ èso rẹ̀ wadhanu bihi ẹ máa fòrò rẹ̀ rárá yín fa innahu min shajaratil baraka igi alibarika ni wọ́n fi produce o wọ́n alibarika wà nù kan ọwọ́ àfipára àrùn ara rẹ̀ ti dágbére ọwọ́ mú àrùn inú ti dágbére zaitun àwọn ẹlẹ́sìn kejì àwọn ò lè má lò ó àwọn ẹlẹ́sìn ní gbà mọ́ wa lọ́wọ́ nígbà táwọn yí rẹ̀ igi alálùbáríkà ni o ọlọ́wọ́ bá ní min shajaratin mubarakatin zaituna igi alálùbáríkà òun náà ni zaitun Suratul Nur ayah 34 astaghfirullah ayah 35 ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa zaitun bó ṣe wà yìí Allahu akbar obìnrin tí ọjọ́ ìbímọ rẹ̀ bá súnmọ́ bí oṣù méje mẹ́jọ oṣù mẹ́sàn-án ti fẹ́ gbẹ́nu léra wọn láyé ká nǹkan kan sí ọkọ̀ máa mú ọlọ́run máa ń lò sábà bí fọ́pọ̀lọpọ̀ ọmọ tí ó ti kọ ìdí síta ó ti kọ eré sínú lílò rẹ̀ yìí yóò ọlọ́run lò sábà bí láti jẹ́ kó dìlífà ní rọrùn torí pé òróró ni yóò pòsíṣàn ọmọ yẹn pẹ̀lú ìyànda ọlọ́run bá wọn ọmọ yẹn sọ jáde easily òróró lélẹ̀ ẹ máa fún ọ̀rọ̀ àkànní máa ń yọ ni yọ jáde ní pọ̀rọ̀ yọ jáde ọmọ tán ní kẹwàá lọ yẹn mú 200,000 wá wọ operation ẹ̀sìn láti ètò ní oníṣẹ́mọ̀ndẹ̀ ó sì kó jẹ́jì tó kù sábò pẹ̀lú ìgbàdá lọ́wọ́ rọ lọ́wọ́ ra màálù lọ́wọ́ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n jẹun àwọn ìgbà tó ọmọ ṣètò ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìwòsàn bawulul ibli wa labanuha ìtọ̀ rànkúnmí miracle in camel ni wọ́n pè ìtọ̀ rànkúnmí àwọn kan nínú àwọn mọ̀náfìkì wọ́n ti gbà tó jẹ́ pé mùsùlùmí làwọn nàbà wà bá nàbí Madina anasi ni anawunasa ìdítàwọ̀ ni wọ́n bá dé ni wọ́n ní gbogbo wa bá ṣe wáyé ẹ má jà súnmọ́ yín o àrùn bẹ́ẹ̀ lára wa o skin gbogbo wa ti bàjẹ́ anabi ni àrùn dání láàmú fàmọ́ra wọn nàbí ayẹlẹ hakùn bẹ́ẹ̀ ayéhe anabi ni a ní àwọn ràkúnmí kata kó sí ibì kan àwọn ràkúnmí sàdákà tí wọ́n fi sí ojú ọ̀nà ọlọ́run tá a máa fi ṣe sàdákà tá a máa fi ṣe nǹkan àbí àwọn máa ń ta ni ó sá ràkúnmí ẹ̀ sáwà ń bẹ̀ tẹ́lẹ̀ pé àdébọ̀sà sọ́là lórí oko bẹ́ẹ̀ sàrà lọ́jẹ́ fún mọ́sálásí fún ilé ọlọ́run fún Islam anabi ni ẹ lọ́bẹ̀ anabi ọmọ wọn ni ó anabi ni ẹ lọ́bẹ̀ fọyẹ́sùrọ́bù min albaniha wa abuwaliha ẹni kí wọ́n lọ lè mú nínú àwọn wàrà rànkúnmí yẹn àti ìtọ̀ rànkúnmí yẹn wàrà àti ìtọ̀ ti rànkúnmí ni ó anabi ní ìwòsàn bẹ́ẹ̀ wọ́n sì mú bẹ́ẹ̀ hata sọ́dọ̀ àti abdanu ìgbà tí gbogbo wọn tí wọ́n wo skin wọn jọ kejì gbogbo ara wọn àrùn tó wà bẹ̀ ti lọ
mọ́tò wọn fi bà kan jẹ́ àdìsí tí mo kà yẹ wà ní Buhari o lẹ́nìkan máa gbé ṣètò lọ́wọ́ máa mú ànábì ló ní o mú o gbogbo àrùn tó wá lágbára tẹ́ ẹ̀rọ ojútùú ẹ̀ máa nú ẹbí tí wọ́n ní wọn ò máa ti ń ṣe má ẹgbẹ́ ìtọ́ra nǹkan mẹ́ka fún gbogbo èmi tó bá ìdá gbọ́gbọ́ báyìí ó ṣòro mú àwọn tó bá yìí mú tán àlàáfíà dé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wa ọ àbí wọ́n ara nǹkan mi camel miracle in camel yọ gbogbo system ara rẹ̀ náà fọ̀ ní ó tún ṣe lọ́wọ́ wo pé kí la wá lò tó ju báyìí náà lọ ẹ̀ máa dáhùn arákùnrin wá ṣe nígbà tára wọn yá tán ni wọ́n bá pa gbogbo àwọn tí ànábì ní ká máa tọ́jú ràkúnmí ni wọ́n bá kó ràkúnmí lọ ànábì lé ekú sí wọn àwọn lé bí òsà nàbì ànábì ni wọ́n ti pa wọn ànábì ni ẹ máa lé wọn lọ bára jẹ́ lákàmú ni mùsùlùmí wọn àwọn mùsùlùmí tí wọ́n táwọn jẹ́ akéèlà wọn náà wọ́n sì lé wọn wọ́n padà bá wọn náà ànábì ni bí wọ́n ṣe gbẹ̀mí ẹnìkan tó wọ́n gbáyé mọ́ ẹgbẹ̀mí tiwọn náà 1+1 ẹni bá ti ní kẹ́nìkan má gbáyé mọ́ òun náà gbọ́dọ̀ gbáyé nínú Islam ẹni bá pààyàn ká pààyàn ọ̀rọ̀ àwọn fi sẹ́wọ̀n fún nígbò tí deny life ẹnìkan pé òun gbọ́dọ̀ gbáyé mọ́ òun kó náà má lọ lè bá ẹ̀yọ́ ọ̀yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìwòsàn lákàáyí ọlọ́mọ náà fàdà yanzuruna ila al-ibili kayfa khuliqat ọlọ́mọ ní sọ ẹ̀rí ọ̀kún nínú èmi ọlọ́mọ bàbá òun mo ṣe dá ẹ̀rí tó mo dá sáré nínú tó lọ́n dá sáré tó lọ́n ní àwò wọ́n ní tọrọ àti kíni